شركة الفوزان للسياحة. الفوزان Travel and Tours Nigeria Limited wọ́n tún dé bí wọ́n ṣe dé wọ́n pín gbogbo ẹ̀yin al-hujjaj wal-mu'tamiru. èyí tẹ́ fẹ́ ṣe umura tàbí hajj tọdún 2020 tẹ́ wá ń bẹ̀rù ilé iṣẹ́ wo lẹ fẹ́ bá lọ. kò sí ilé iṣẹ́ tó tó gbangba sùn lóye tó ju ilé iṣẹ́ al-Fawzan lọ. tẹnu kó tètè bọ̀ lè kọ́. wọ́n bá hasqobla al-huduri. wádìí kó o tó wá sọ́dọ̀ wa. àbí kó o béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá wa lọ lọ́dọọdún. wọ́n mọ̀ sọ fún ẹ pé ilé iṣẹ́ al-Fawzan ilé iṣẹ́ tó létò ní. ilé gbígbé jìrọ̀ lọ́dọ̀ wọn. siyara dé àwọn àyè al-mashairul muqaddasa. àwọn àyè mímọ́ àwọn àyè àṣẹ. kò ní wàhálà nínú. ìjọ tó bá sọ pé lọ náà lẹ́ lọ. ìjọ tó bá sọ pé dé náà lẹ́ dé pẹ̀lú ògo Ọlọ́run. ààbò tó dájú pẹ̀lú ìmójútó ìlera yín. òun gan ló jẹ wọ́n lógún jùlọ. mọ́yà sọ́tún mọ́yà sósì mọ́ bọ̀ ní olú ilé iṣẹ́ al-Fawzan Travel and Tours. kódà yín tẹ̀ tó fẹ́ sanwó yín ẹ̀ tètè mọ́ bọ̀. ó sì jẹ́ san díẹ̀ ní àyè wà fún yín. olú ilé iṣẹ́ al-Fawzan wọ́n wà ní nọ́mbà 2 Adéníyì Adébánjọ close Ìṣàwò road Agbèkì Ìkòròdú Lagos State. tàbí kó pẹ̀ al-Fawzan sórí 0036479507. tàbí mísọ́nà al-Fawzan Sheikh Ainur Ridho 08034003959. Fawzan òun lèmi ń bá lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيا من إذا نودي أجابا ما شاء الله ومن بجلاله ينشي سحابا ما شاء الله ومن خص أحمد واصطفاه ويا من خص أحمد واصطفاه وأعطاه الرسالة والكتابا ما شاء الله وأتقاه وسماه حبيبا وعاتق في شفاعة الرقابة لك الحمد لله مبين على أطاعين لك الفضل المبين لك الفضل المبين على أطاعين مننت به وضاعفت الثواب مننت به وضاعفت الثواب. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. adúpẹ́ fún Ọlọ́run. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah rabbil alamin. láti ìjẹ́jọ́ tó adé ní. Allah. Ọlọ́run náà la dúpẹ́ fún. ọba tó sọ wa náà adúpẹ́ fún. alhamdulillah. adúpẹ́ fún Ọlọ́run bá wa kí àwọn afá wa. àmín. tó bá ti kí ànábì tán tó kí àwọn sàbí ànábì tó kára lé ànábì bá wa kí àwọn afá wa. àmín. bàbá ṣé ó tàájú làádà Ọlọ́run bá wa kí wọn. àmín. bàbá wa alájẹ àgbà Ọlọ́run bá wa kí wọn. àmín. bàbá wa oníyagé Ọlọ́run bá wa kí wọn. àmín. bàbá wa alágége Ọlọ́run bá wa kí wọn. àmín. bàbá wa ọlọ́dán Ọlọ́run bá wa kí wọn. àmín. bàbá wa ṣẹ́gun rìtá àkàndé sọlá òdìní Ọlọ́run bá wa kí wọn. àmín. bàbá wa ségini Ọlọ́run sá bá wa kí wọn. àmín. gbogbo àwọn afá wa tí wọ́n nípa lára wa táwọn àlùbáríkà wọn mí Ọlọ́run sá bá wa kí gbogbo wọn. gẹ́gẹ́ bí ibi tá a bọ̀rọ̀ wá dé níjẹ̀jọ́ ẹ̀rípa ti ṣàlàyé nípa ọ̀rọ̀ ọkùnrin obìnrin láti ọkọ àti ìyàwó wọ́n sì lè jọ gbé bí Ọlọ́run ti fẹ́ kọ́kọ́ ṣe sóbìnrin bọ́lọ́run ti fẹ́ kí obìnrin ó ṣe sọ́kùnrin tí ìbára ẹni gbé yóò fi máa lọ tí ò fi ní sí òun pẹ́yà láàrin pé láwájá máa lọ lọ tiẹ̀ kémi náà máa lọ lọ tèmi adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. atọ́kùnrin àtobìnrin báwo la ti wá mójútó lé that is àwọn ọmọ wa gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n ń tọrọ ọmọ lọ́dọ̀ Ọlọ́run wọ́n máa sọ the reason tí wọ́n fi máa béèrè pé Ọlọ́run fún wa lọ́mọ ọmọ táwọn ń béèrè lọ́dọ̀ Ọlọ́run yìí ni ọmọ tó ṣe pé yarithu ní wa yarithu min ali Yaquba. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. yarithuni ويرث من آل يعقوب وجعله رب
ربي رضيا wọ́n á máa béèrè lọ́dọ̀ Ọlọ́run bí Ọlọ́run fún wa lọ́mọ tí ó هب ìgbẹ̀yìn tẹ́yìn sí لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا. wọ́n á máa sọ fọ́lọ́run bí Ọlọ́run ò fún wa ní ìgbẹ̀yìn tẹ́yìn sí ọmọ àrídùtù ojú àrídùnú ọmọ tí ìbanilórúkọ jẹ́ kí wá ní máa fa Ọlọ́run ó fún wa lọ́mọ tán àyà sí kí ní fa Ọlọ́run fún wa lọ́mọ tán jáyà sí ọkùnrin àtobìnrin that is bàbá àti màmá bá àti tọ́mọ olùlàbẹ́ bára wa sọ lẹ́nu bá àti tọ́mọ iléeṣẹ́ wa tí wọ́n ṣe àgbátẹrù ètò yìí Al-Fawzan Travels and Tours ọlọ́mọdé sẹ́nu ó bàjẹ́ wọ́n fẹ́ lọ Mọ́kà wọ́n fẹ́ lọ múra tí ò ní sọ́wọ́ rẹ̀ nù tó ní lọ kó fáwọn tó máa pè tí nọ́mbà wọn ní lọ mọ́ wá sí iléeṣẹ́ Al-Fawzan òun lórí nọ́mbà tí ń lọ lórí tó wà lórí screen ni lọ́mọ́sàsánú wa. àmín. kéèyàn tó pé yóò máa mójútó ọmọ láti tọ́ ó gbọ́dọ̀ kọ́kọ́ wò pé ìyàwó mo fẹ́ fẹ́ níbo ló fẹ́ gbin nǹkan sí okòwò ló fẹ́ gbin nǹkan sí ló fẹ́ gbin àgbà irú ilẹ̀ wo ló fẹ́ gbin nǹkan sí tó fi ń retí irú èso tí ó máa so wal-baladun tayyibu yakhruju nabatuhu bi'izni rabbih. wal-baladu tayyibu yakhruju nabatuhu bi'izni rabbih. والذي خبث لا يخرج إلا نكدا كذلك يضرب الله كذلك نصرف الآيات لقوم يشكرون كذلك نصرف الآيات لقوم يشكرون. Ọlọ́ni wal-baladu tayyibu ó fi ṣàpèjúwe fún wa pé ilẹ̀ tó bá dáa tó mọ́ yakhruju nabatuhu bi'izni rabbih ntí ó jáde níbẹ̀ náà ntí ó máa má ni tó bá lọ fẹ́fẹ́ kúfẹ́ ìbíkúbilẹ̀ máa bí tó bá fẹ́ obìnrin tó dáa tó jáde ńlẹ́ẹ̀rẹ́ tó náà jálásà jẹ́ tí èsè níjẹkújẹ tí ó so nínú ìkúrin ọmọ ẹ̀sà ni ó máa jáde látara yín wal-baladu tayyibu Masha Allah yakhruju nabatuhu bi'izni rabbih والذي خبث لا يخرج إلا نكدا. àmọ́ yìí tó bá fẹ́ tó ṣe pé ilẹ̀ tó dọ̀tí lọ ń gbin nǹkan sí Al-Qur'ani ń pòwe fún wa nù ilẹ̀ tó dọ̀tí lọ ń gbin nǹkan sí tí ó jáde bí ò ní dáa. bí a bá fẹ́ bímọ rẹ̀ kó wo ibi tí ó gbin nǹkan rẹ̀ sí that is kó worú ìyàwó tó fẹ́ ìwọ tó lọ fẹ́ ẹ̀hànà náà ló bí tó bá fẹ́ ni tára rẹ̀ balẹ̀ ọmọ tó bá bí ó fara balẹ̀ tó bá fẹ́ ni tó lẹ́kọ̀ọ́ ọmọ tó bá bí ó lẹ́kọ̀ọ́ tó bá fẹ́ ni tó ní jàgídíjàgan ọmọ tó bá bí ó ní jàgídíjàgan tó bá fẹ́ òkùrọ́ ọmọ tó bá bí ó máa jalè kọ́ lọ dìmú bá ti ń wí fún ọ. kadhalika nusarrifu al-ayati liqawmin yashkuruna nítorí pé bàbá náà fẹ́ tó máa wá a gbọ́dọ̀ gbé láti ibi wípé kí la fẹ́ ìyẹn gbọ́dọ̀ fẹ́ obìnrin gidi fa inna takhayyaru nutfa fa inna al-'irqa sas àníbi ni ẹsẹ̀ sa ibi tẹ́ fẹ́ máa da spam yín sí kẹ́ máa lọ da síbi tí ò da kẹ́ máa bàbá kó máa bàa ṣèṣe ogún ànábì ló wí bá. sallallahu alayhi wa sallam. ìwọ tó wá fẹ́yàwó tán ká bá sọ pé láti máa tọ́mọ bó láti tọ́mọ ó bẹ̀rẹ̀ láti bí pé obìnrin wà ní oyún tóbìnrin bá wà ní oyún ìwọ tó ọjọ́kùnrin o gbọ́dọ̀ máa fún obìnrin ẹni nǹkan tó dáa jẹ
àwọn ọ̀rọ̀ kan bẹ tóbìnrin ò gbọ́dọ̀ máa sọ tí ọ̀rọ̀ tí ò dáa ò gbọ́dọ̀ máa jáde lẹ́nu obìnrin nígbà tó bá wà nínú oyún nítorí ọmọ tí ń bẹ nínú ẹ̀. Allah. ìtọ́jú ọmọ bẹ̀rẹ̀ láti ìgbà tọ́mọ bá ti wà nínú oyún kì í sì ìgbà tó bá dáyé nìkan. obìnrin yóò máa wá tọ́jú ọkùnrin yóò máa tọ́jú obìnrin nì pẹ̀lú oyún tí ń bẹ nínú rẹ̀. tóbìnrin bá wà nínú oyún ká tọ́jú ẹ̀ ká fún ní jíjẹ ká fún ní mímu ká fún ní jíjẹ ká fún ní mímu ká mójútó. ìjẹkújẹ tóbìnrin mi ń jẹ lójó bíbí ìjẹkújẹ tóbìnrin mi ń jẹ nígbà tó wà nínú oyún òun lójó bíbí. wa in kunna ulati hamlin fa anfiqu alayna hatta yada'na hamlahun. ọlọ́run tí wọ́n bá ń bẹ nínú oyún ẹ máa náwó lé wọn lérí ẹ má jẹ́ wọ́n ti ẹ̀ máa yún rárá. fa anfiqu alayna. ẹ máa náwó lé wọn lórí ẹ fún wọn jíjẹ fún wọn mú títí tí wọ́n fi bí oyún nù wọn. bẹ́ẹ̀ ni. hatta yada'na hamlahun. ẹ máa fún wọn ní jíjẹ ẹ máa obìnrin wà ní oyún fún ní 200 naira kó fi jẹun àtàárọ̀ dálẹ́ ò bẹ̀rù Ọlọ́run ò bẹ̀rù Ọlọ́run obìnrin wà ní oyún òòrò tóyún ti mẹ́nu rẹ̀ ní bó bá ti ẹ̀rọ tiẹ̀ ìbí wọn náà ló sọ́ di bó ti wà ní ó wá ń fún obìnrin ní 200 àpò kan owó oúnjẹ kó dáa yóò lọ kílíníkì náà oníkóró yóò tún lọ kílíníkì oníoríṣẹ́ lọ fi ṣe exercise náà wọ́n ló dáa kó ẹ tó wà lóyún máa rò kó máa rìn ìwéjú tó dì títún dínkù rẹ̀ ga ni wọ́n gbọ́dọ̀ dín síkùn kó rí rìn ká má mọ̀ pé wọ́n ti yọwọ́ sí ọlá. wa in kunna ulati hamlin fa anfiqu alayna hatta yada'na hamlahun. Al-Qur'ani ni ẹ máa mójútó wọn ẹ máa fún wọn jíjẹ ẹ fún wọn mímu ẹ fún wọn wíwọ̀ ẹ fún wọn níná ẹ fún wọn lílò títí tí wọ́n fi bímọ. Allahu akbar. Al-Qur'ani ni sọ bẹ́ẹ̀. fa in arda'na lakum. tí wọ́n bá wá bímọ tán. fa in arda'na lakum fa atu'unna ujurahun. bàbá wa bímọ tán ẹ máa wá fún wọn lẹ́tọ̀ọ́ wọn ẹ máa tọ́jú wọn olóbi walidatu yuridina awladahunna hawlayni kamilayn. walidatu yuridina awladahunna hawlayni kamilayn. ọmọ tá a bá bí. شركة الفوزان للسياحة Al-Fawzan Travel and Tours Nigeria Limited wọ́n tún ti dé bí wọ́n ṣe dé o wọ́n pín gbogbo ẹ̀yin al-Hujjaj wal-Mu'tamiru èyí tẹ́ fẹ́ ṣe umura tàbí hajj tọdún 2020 tẹ́ wá ń bẹ̀rù ilé iṣẹ́ wò lè fẹ́ bá lọ. kò sí ilé iṣẹ́ tó tó gbangba sùn lọ́yẹ̀ tó ju ilé iṣẹ́ Al-Fawzan lọ tẹnu kó tètè bọ̀ lè kọ́ wọ́n bá haskobilẹ̀ huduri wádìí kó o tó wá sọ́dọ̀ wa bí kò béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá wa lọ lọ́dọọdún wọ́n mọ̀ sọ fún ẹ pé ilé iṣẹ́ Al-Fawzan ilé iṣẹ́ tó létò ní ilé gbígbé jìrọ̀ lọ́dọ̀ wọn ziyara dé àwọn àyè al-mashairul muqaddasa àwọn àyè mímọ́ àwọn àyè àṣẹ òní wàhálà nínú ìjọ tó bá sọ pé lọ náà lẹ́ lọ ìjọ tó bá sọ pé dé náà lẹ́ dé pẹ̀lú ògùn Ọlọ́run ààbò tó dájú pẹ̀lú ìmójútó ìlera yín òun gan ló jẹ wọ́n lógún jùlọ mọ́yàsó tó mọ́yàsó sì mọ̀ bọ̀ ní olú iléeṣẹ́ Al-Fawzan Travel and Tours kódà yín tẹ̀ tó fẹ́ sanwó yín ẹ̀ tètè mọ́ bọ̀ ó sì jẹ́ san díẹ̀ díẹ̀ ní àyè wà fún yín olú iléeṣẹ́ Al-Fawzan wọ́n wà ní nọ́mbà 2 Adéníyà Adébánjọ close Ìṣàwó road Àgbékì Ìkòròdú Lagos State tàbí kó pẹ̀ Al-Fawzan sórí 0036479507 tàbí mísọ́nà Al-Fawzan Sheikh Ainur Ridha 08034003959 Fawzan òun lèmi ń bá lọ. òbí méjèèjì a gbọ́dọ̀ ẹ̀rí Al-Qur'ani kó bàbá àti màmá papọ̀ ní pé ẹ̀yin méjèèjì lẹ́ẹ̀dọ̀ tọ́ ọmọ yìí. walwalidatu òbí méjèèjì yuridina awladahunna hawlayni kamilayn. ẹ̀yin lẹ́sìn bẹ́ẹ̀ ti fún ọmọ yín lọ́yàn fún ọdún méjì má ṣe há Al-Qur'ani ní sọ̀rọ̀. wa hamluhu ẹ̀yin bẹ́ẹ̀
fún ọmọ lọ́yàn fún oṣù mẹ́ta ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin tẹ́ ń fún ọmọ lọ́yàn fún oṣù mẹ́fà ẹ bẹ̀rù Ọlọ́run kódà ẹ̀yin ọlọ́dún kan ẹ bẹ̀rù Ọlọ́run ògbọ́n Al-Qur'ani wí ni. wal-walidatu yurdi'na awladahunna hawlayni kamilayn. kò lè tí Ọlọ́run torí pé oṣù mẹ́rin oṣù mẹ́fà ni wọ́n fi fọ́mọ tiẹ̀ lọ́yàn. máa rọ̀dọ̀ liman arada ayuti marọ̀dọ̀. liman arada ayuti marọ̀dọ̀. Al-Qur'ani mọ̀ wípé tóbìnrin yóò bá fún ọmọ lọ́yàn fún ọdún méjì kò lè ṣeéṣe àyàfi pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ọkọ rẹ̀. Allahu Akbar. ọkọ náà ní tí mo fẹ́ nù sáàmù sọ tó bá fẹ́ jẹ tó bá fẹ́ mú kí n máa fún ọ. àmọ́ òfun yàn lówó oúnjẹ onímọ̀ fọmọ lọ́yàn alágbàkù ni ọ́ de. òun gan-an tó lọ ọmọ tó bímọ tọmọ òmù kíní láyà rẹ̀ oúnjẹ gbọ́dọ̀ wà nù títí ẹ̀ tí ní òfin ni máa ta tọrọ mọ́ máa mu tí máa ń jẹ. ẹ gbọ́dọ̀ ṣètò bí ọmọ yóò ṣe mú yan àmúdákàn. gbogbo àwọn ọmọ tí wọn ò fún lọ́yàn tí wọ́n ti pé fúdù lẹ́fí ń gbé ẹ̀ rí bá ọmọ náà ti rí ni. ọmọ tá a bá fún lọ́yàn dáadáa orí rẹ̀ ó fapò yóò ní brain yóò ní làákàyè ọpọlọ ló jílẹ̀ kò ní kú lọ́pọlọ kò ní máa mú òdòdó kíláàsì. yuridina awladahunna hawlayni kamilayni liman arada an yutimma ar-radaa. ẹ̀rí kan báyìí tá a bá wá bímọ tán àkọ́kọ́ ibi tó ti bẹ̀rẹ̀ ni pé ká fún un ní orúkọ tó dáa. yọkọ al-mawlud yawma sabi'i wa yuhlaku wa yusamma wọ́n ní tá a bá bímọ ọkùnrin ẹyọ̀kan ká pa àgbo ẹran méjì tá a bá bímọ obìnrin ẹyọ̀kan ká pa àgbo ẹran kan ní ọjọ́ súnà ní ọjọ́ keje nì tó wá rí bẹ́ẹ̀ lẹ́yìn náà ká wá fa irun orí tí ń bẹ lórí ọmọ torí pé gbìn ní gbé bọ̀ wáyé nì ẹ̀yin kan bẹ tẹ́yìn fa o tẹ́ lágídí òsì agídí òsì ò jẹ́ gbádùn ẹ mà ní ẹyẹ ẹlẹ́gbẹ́ kẹ̀kẹ́ yẹ àwọn bíi Amẹ́ríkà àwọn bíi sí bí tó bá rí o bí ọmọ rẹ sí kò síbi téèyàn bímọ sí tí àdìsá nẹ́bí àtàlùkùránì ò kárí ẹ̀ lókun bàtà abájọ wà lẹ́yìn èyí ò bá wọn lẹ́yìn náà tá a bá wá bímọ náà tán ká fún un ní orúkọ tó dáa. Allahu Akbar. orúkọ tó dáa ẹ̀yin tẹ́ ẹ máa ń lọ gọ́gù orúkọ lórí fóònù tó bá ti gọ́gù orúkọ béèrè ìtumọ̀ rẹ̀ dáadáa wọn àlọ́ Amẹ́ríkà ń gbà kalẹ̀ nìkan ló ń fẹ́ sorúkọ kan náà bá gbé orúkọ náà jáde mo rí i pé orúkọ yìí wọ́n gọ́gù ẹ̀ ni wọ́n gọ́gù orúkọ yìí ni bọ̀ orúkọ tí wọ́n gọ́gù yẹn wọ́n fẹ́ sọ ọmọ ní Zainul Abidin àbí Zainullah bí kéèyàn sọ Zinatullah wọn náà wà fẹ́ sọ ọmọ rẹ̀ ní Zainullah ó wá kàn mo wá ní kí lórúkọ ọmọ ó ní Zain mo ní Zain síìmù ní sim card ní jẹ́ bẹ́ẹ̀ Nàìjíríà sim card ní jẹ́ Zain kí ni yìí nǹkan kan gbọ́dọ̀ kún wájú rẹ̀ nígbà tá a tó kíní náà wà rí pé Zainullah yìí náà ní bẹ́ẹ̀ so gbogbo ẹ̀dá ẹ̀ bá máa sọ orúkọ ọ̀làjú gbogbo àwọn orúkọ tí àwọn àgbàlagbà ń sọ orúkọ tí ń bẹ nínú Al-Qur'an tí ń bẹ nínú tá ànábì wa Muhammad mo lọ ti sọ abdul kìíní kan ní Abdullahi Abdulrahman Abdulbasit Abduljalil Abdulkarim Abdulnafi mo lọ ti sọ dé tó lọ orúkọ fẹfẹrìtì bí sàlẹ̀ ismul fusuqu ba'dal imani. Allahu Akbar. anabi sì ní khairul asma'i ma ubida aw humida èyí tó dáa nínú orúkọ òun náà ni èyí tá a fi abdu bẹ̀rẹ̀ rẹ̀ Abdulrazak Abduljalil Abdullatif Asma'ul anbiya àbí kẹ́ ẹ sọ orúkọ àwọn ànábì Ọlọ́run
Muhammad Ibrahim Ismail Idris kò sí Muhammad bí Muhammad ọmọ ní Alhaji wa Muhammad Ibrahim kò sí mbẹ Alhaji wa Muhammad Musa kò sí Muhammad bí Musa má bò kọjẹ́ wasul ismi bàbá wa Muhammad Isa kò sí Muhammad bí Isa ni Isa ń jẹ́ wasul ismi yusidu thumma yushiki orúkọ tí o bá sì da a máa kórè ibú bẹ́lòmíì wasul ismi Masha Allah yusidu thumma yushiki walil asma'i ta'athirun azimun torí pé fa innal isma yata'athar fi hayatil insaniyya Allah wa innal isma bẹ́ẹ̀ni yusidu thumma yushiki orúkọ tá a bá ti sọ ma a máa lapa nù gbèsè ayé ọmọ nì walil asma'i ta'athirun azimun nínú tí mùsùlùmí gbọdọ̀ mójútó nìyẹn tó bá bímọ tán wá orúkọ tó dáa láti sọ ọmọ rẹ àbí kò sọ Muhammadu Tọ́ha Muhammadu Yasi orúkọ ànábì nù ni wọ́n sọ wọn ní mọ́rù Muhammadu Yasi Muhammadu Tọ́ha Muhammadu Murtado Muhammadu Mustafa Muhammadu Muntaqo èwo ni asadu Muzammil aribu Mujammil Mufaddil Mukarrim Allah ànábì ní jẹ́ bẹ́ẹ̀ Allah kò sọ orúkọ ànábì kò sọ Ahmadu Muhammadu Mahamudu Hamidu Mahi فإن الاسم يسعد ثم يشكي وللأسماء تأثير عظيم وللأسماء تأثير عظيم orúkọ a máa lápá nínú gbèsè ayé ọmọ ntẹ bá sọ ọmọ yóò lápá lára ẹ Allahu akbar nígbà ayé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bàbá kan wá fẹjọ́ sùn Ànábì ó lọ́mọ mi tó bá ti jí láàárọ̀ báyìí yóò sá máa kó ẹsẹ̀ bò mí ni yóò sá máa gbá mi ní ẹsẹ̀ ni Ànábì ní kó lọ pe ọmọ náà wá nígbà tó dé Ànábì ní kí ló kọ rẹ̀ olórúkọ òun jẹ́ Harb la ilaha illallah Ànábì ní kí ló pé ó ní Harb ní tí sì ń jẹ́ Harb ní ogun Ànábì ní abájọ lẹ́ànà isma'u yatahathar fi hayati yìí tó rí tí ń seun ní orúkọ tó sọ ní lápánú ayé rẹ̀ isma'u yatahathar fi hayati Ànábì ní orúkọ rẹ̀ ní lápá òun ló jẹ́ nígbà tó sọ yẹn ní ogun nígbà tí èyàn orógun jà ẹ́ sì ń jagun lára àwọn bàbá rẹ̀ torí náà lọ change orúkọ rẹ̀ Sọ́kàrù bùnà Asadi gbogbo àwọn orúkọ kan bẹ táwọn aráàlú máa sọ nígbà kan kí Islam tó dé àwọn kan wọ́n jẹ́ orúkọ náà wọ Islam Ma'azu bun Jabal ewúrẹ́ ọmọ òkè wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn orúkọ tó yẹ pé téèyàn bá gbé wọn gbà kí ní jẹ́ báyìí bẹ́ẹ̀ sì ni Murru bẹ́ẹ̀ sì ni kí Islam tó dé làwọn ti ń jẹ wọn àwọn apá náà gbèsè báwọn ti pa orúkọ àwọn ti change sí Islam. فإن الاسم يسعد ثم يشكي ما شاء الله وللأسماء تأثير عظيم وفي الأسماء تأثير عظيم àwọn orúkọ tó dáa ní kẹ́ ẹ máa fọ́mọ yín mọ́tò ní bó o fẹ́ lajú o fẹ́ sorúkọ lajú kó o lọ sọ̀rọ̀ ọmọ lórúkọ tí ò bọ́ sí orúkọ tí ò bá yẹ̀ jẹ́ àdúgbò ní jẹ́ bẹ́ẹ̀ wọn a máa fàdúgbò pé ẹlòmíì ọmọ kan bẹ́ẹ̀ ń gbà tá a wà ládùúgbò wa ń gbà kan ní Kétu àkóbá náà kó kọ rẹ̀ àkóbá bẹ́ẹ̀ sì ni èdè ìlú tiwọn níbi tí wọ́n ti wá wọ́n ṣe Yorùbá wọ́n ṣe ọmọ Nàìjíríà àkóbá ní ó kọ rẹ̀ gbà tí ó wá dé sí Nàìjíríà náà wọ́n pè ní àkóbá àwọn Nàìjíríà wá sọ ní àkóbá gbogbo nǹkan ní máa parọ́ máa léwe bó bàbá ní wọ́n wá kíní kan wọ́n sá lò náà ni bàbá ní wọ́n ṣe kíní kan wọ́n sá lò náà ni orúkọ tẹ́ sọmọ yìí náà yóò bá ayé rẹ̀ jẹ́ kéèyàn wá orúkọ tó dáa tí ó sọmọ rẹ̀ torí orúkọ yẹn yóò lápá nú ayé ẹ̀ orúkọ yẹn ni ó jẹ́ kó rí orúkọ tẹ́ bá sọ náà ni ó fi lo ayé
ọlọ́mọ ṣàṣàánú wa o. àmín. gbogbo àwọn ọmọ tá a bí tí wọ́n ní ká sọ wọn lórúkọ tó dáa nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ fún àwọn ọmọ wa tó bá dijọ́ mẹ́jọ a mọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ n tó gbọ́dọ̀ ṣe fọ́mọ tí bàbá gbọ́dọ̀ ṣe fọ́mọ tí ìyá gbọ́dọ̀ ṣe fọ́mọ tí o sì gbọ́dọ̀ má ṣe kó lè jèrè rẹ̀. Allah. Inshallah ọlọ́run kó sọ wa dijọ́ mẹ́jọ lọ. àmín. kí ni bàbá gbọ́dọ̀ máa ṣe fún ọmọ kí ni màmá náà gbọ́dọ̀ máa ṣe fọ́mọ tá a bá sọ yẹn délẹ̀ láìsẹ̀ máa sọ kí lọ́mọ gbọ́dọ̀ ṣe fáwọn tó bí. nítorí náà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ojú yóò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di àwọn náà tá ń sọ kò ní tán bẹ́ẹ̀ àlékún mà kọ́lọ́n yàn dẹ́ fún wa wà má ọba rí nafsi inna nafsa la'ammaratun bis-su'i kò sẹ́ni tó pé tán gbogbo tí kálukú wa kù sí lọ́mọ́sà tún wá sí àwọn ọmọ tá ń bí orúkọ tá a fún wọn ọlọ́run jó rò wọn kí wọ́n mú wọn lálùbáríkà àgbẹ̀ tó bá fẹ́ lọ sí Mẹ́kà iléeṣẹ́ Al-Fawzan wọ́n à ń ṣètò ẹni tó bá fẹ́ lọ sí Mẹ́kà wá sanwó rẹ̀ síbi tó wòlò tí wọ́n sọ̀rọ̀ mo fẹ́ lọ múra wá sanwó rẹ̀ síbi iṣẹ́ Al-Fawzan iléeṣẹ́ Al-Fawzan náà ní ìbàjẹ́ o wọn àfa ọlọ́wọ́ akẹ́wọ̀n àwọn òbí wa méjèèjì ọlọ́wọ́ akẹ́wọ̀n tòní tá a ṣe kó má já ṣe máa ní ìdáàtúmọ̀ dágbére fúnra wa kí ọjọ́ mẹ́jọ àtẹ̀mí àtẹ̀yìn á nípàdé ayọ̀ láyọ̀ lápàdé ma'as-salam wa ila al-liqa. شركة الفوزان للسياحة Al-Fawzan Travel and Tours Nigeria Limited wọ́n tún ti dé bí wọ́n ṣe dé o wọ́n pín gbogbo ẹ̀yin al-hujjaj wal-mu'tamiru èyí tẹ́ fẹ́ ṣe umura tàbí hajj tọdún 2020 tẹ́ wá ń bẹ̀rù ilé iṣẹ́ wo lẹ fẹ́ bá lọ. kò sí ilé iṣẹ́ tó tó gbangba sùn lọ́yẹ̀ tó ju ilé iṣẹ́ Al-Fawzan lọ tẹnu kó tètè bọ̀ lè kọ́ wọ́n bá haskobile huduri wádìí kó tó wá sọ́dọ̀ wa bí kò béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá wa lọ lọ́dọọdún wọ́n mọ̀ sọ fún ẹ pé ilé iṣẹ́ Al-Fawzan ilé iṣẹ́ tó létò ní ilé gbígbé jìrọ̀ lọ́dọ̀ wọn ziyara dé àwọn àyè al-mashairul muqaddasa àwọn àyè mímọ́ àwọn àyè àṣẹ òní wàhálà nínú ìjọ tó bá sọ pé lọ náà lẹ́ lọ ìjọ tó bá sọ pé dé náà lẹ́ dé pẹ̀lú ògùn ọlọ́run ààbò tó dájú pẹ̀lú ìmójútó ìlera yín òun gan ló jẹ wọ́n lógún jùlọ mọ́yàsó tó mọ́yàsó sì mọ̀ bọ̀ ní olú iléeṣẹ́ Al-Fawzan Travel and Tours kódà yín tẹ̀ tó fẹ́ sanwó yín ẹ̀ tètè mọ́ bọ̀ ó sì jẹ́ san díẹ̀ díẹ̀ ní àyè wà fún yín olú iléeṣẹ́ Al-Fawzan wọ́n wà ní nọ́mbà 2 Adéníyà Adébánjọ close Ìṣàwó road Agric Ìkòròdú Lagos State tàbí kó pẹ̀ Al-Fawzan sórí 0036479507 tàbí mísọ́nà Al-Fawzan Sheikh Ainur Ridho 08034003959 Fawzan òun lèmi ń bá lọ.